ẹnìkan fọba lé o ta ló ń tọ̀ ń tọ́ fọba lé ntòsí fi fọba lé ní agbára díẹ̀ ibi tẹ́nìkan kan ò fọkàn sí ẹni tí à ń wé lọ́gbà tó fi fọba lé. Alhaji Wasiu Ayinde olúayé fújì káàfàtà ọfọba lé o ọfọba lé lẹ́yìn tó ní agbára tó pọ̀. iye fújì káàfàtà mọ́la lọ́ba wò sòsòsò onílù tó pẹ́ jù lẹ́yìn ẹ̀ Fatai Olúpẹ̀rí ni a pè é ó fún ní 20 million naira 20 million naira. ẹkún nìyẹn bẹ̀rẹ̀ sí ní sun tó rọ́bà lójijì bóyá ń ṣe ni wọn ò fún lára títí dọjọ́ tí wọn ò fún lówó yẹn ó bẹ̀rẹ̀ sí ní sunkún orí ẹ̀ wú. Alhaji Wasiu Ayinde ní kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lè ṣe kéèyàn pẹ́ lọ́dọ̀ èèyàn tó àfi ká fẹ̀mí ìmoore hàn sírúfẹ́ ẹni bẹ́ẹ̀. ó sì jẹ́ àríkọ́gbọ́n àti àwòkọ́ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn nínú àwọn onílù àtẹlẹ́gbẹ̀ yòókù. àjásí pé àwọn onílù náà ti ní pẹ́ńsọ̀n nìyẹn. Alhaji Wasiu Ayinde 20 million naira fún Olúpẹ̀rí onílù ẹ̀ ọjọ́ èmi lójú o. Kàìrówórí kọ́ 20 million kìí ṣe sámọ́nì kódà kí a bá fún yàn 20 million níbi tá a pé owó Nàìjíríà bàjẹ́ dé àti ọ̀bá rí nǹkan kan lùyọ́ láàrin 20 million kó padà sílé babaláwo àbí ṣọ́ọ̀ṣì lórí òkè àbí kó padà sọ́lọ̀ aláàfáà rẹ̀ kí wọ́n wẹ orí onítọ̀hún 20 million ẹsẹ̀ ń téèyàn kó lọ́wọ́ tí ò ní lálùyọ́ ń bẹ̀. ní ríbi ńlẹ̀ yìí ó dòkèrèrè. Alhaji Wasiu Ayinde ṣe bẹbẹ o. ó mú odidi 20 million lódidi ó gbé fún un nílùú ẹ̀. kábíyèsí ọlọ́run. ọlọ́run tí nǹkan kan ò tó. tá a bá ní ká fojú sùnùkùn wò ó ìjẹ́rù à ń fún yàn ní pension àbá ń fún yàn lẹ́bùn só ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ látàyé àwọn Dáúdà ipò àkàrà. Alhaji Dáúdà ipò àkàrà ń jọ́ tọ́ra Mercedes ọ̀ra 504 fónílù ẹ̀. That is to say, Alhaji Sikiru Ayinde Barrister àìmọye onílù rẹ̀ tọ́ra mọ́tò fún. eléyìí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láàrin àwọn onífújì àtolórin wa o. ìkan ń bọ̀ lọ́nà tí ó ní agbára fẹ́ẹ́ ju gbogbo ẹ̀ lọ. Onítàkàndé Abbas Obesere. Abbas Àkàndé Obesere fẹ́ sí ilé 5. mi ò gbọ́ rí njọ́ tí mo ti dáyé pé eléré kan àbónílù kan ó sí ilé 3 papọ̀ rí. Abbas Àkàndé Obesere fẹ́ sí ilé 5 lẹ́ẹ̀kan náà. tí a sì ti rí ẹ́fídẹ́ǹsì tí èsè lọ kábọ̀. kódà kò ra lé níbi tí a ti ń bá wọn polówó tábà sọ pé àbí abracadabra wọ́n fi kan ṣe cover up. kò ra lé nínú ibi tá a ti ń bá wọn polówó láwọn àyà o. ibi tílé tèmi wà ilé Abbas ò sí ń bẹ̀. ṣùgbọ́n kò jìnnà síra wọn náà ibi tílé ẹ̀ wà. Abbas Àkàndé Obesere 3 ń bàdàn
méjì lẹ́kọ̀ọ́. èyí ọmọ jẹ́ gbẹnu tán fún gbogbo ẹni tí ó ti ro Abbas Akande Obesere pin. ẹ má jẹ́ ń tàn yín, ọ̀lẹ ni o. Abbas Akande Obesere ṣe kí ni ọ̀lẹ. tí a bá ń sọ̀rọ̀ nípa eléré tí Ọlọ́run ń gbẹrẹbẹ́ òde fún lónìí, Abbas Akande sí ni. mo lè fi gbogbo ọwọ́ gbáyà ẹ̀, mo lè fi gbogbo nǹkan bẹ́ẹ̀ tiẹ̀. tó o bá lè kọrin bí Abbas Akande, o lè dásà àṣàkáṣà bí Abbas. bọ́ ọ bá lè dásàkáṣà bí Abbas, o lè fàṣàkáṣà pawó bí Abbas o. bàbá àṣẹ bá ṣeré 2 hours, wàláhì owó tí ó pa láàrin 2 hours. eléré mi wà lójú agbo láti alẹ́ mọ́júmọ́ tàbí látàárọ̀ dalẹ́, kò lè pa owó yẹn o. Ọlọ́run fún lẹ́bùn yẹn, Ọlọ́run sì kó àwọn fáǹsì alálùbáríkà sí. àwọn kan tiẹ̀ wà nù fáǹsì ẹ̀ tá a mọ̀ bí ẹ mọ owó. ẹ orú kọlù wò, akọgun kọlù wò. ó kó Abbas jẹ débi wípé tó o bá lóò pe léré kan, yóò pé ó lè lọ bó eléré lówó yẹn ni. àbọ̀ pa Abbas yóò sì lọ sanwó fún Abbas. ọ̀rẹ́ wa kan fẹ́ ṣe nǹkan kan, ìwọ ọmọ fẹ́ ọ̀wá ṣeré ń bẹ̀. àwọn ọ̀gá ọlọ́pàá ńláńláńláńlá l'Àbújá, àwọn kò ṣeé mọ̀ ní nínú àwọn oníbodè, Abbas Akande ń ṣeré fún wọn. lẹ́yìn tó bá sí ilé 5 eré ìjọ náà yóò ní agbára o. lẹ́yìn eléyìí yóò wá há ilẹ̀ kọ̀ọ̀kan fáwọn ọmọọṣẹ́ rẹ̀ 26. àwọn 26 ni a máa wà lórí stage ẹ̀ 26. mi ò wá mọ̀ bóyá gbogbo wọn ni ó gbalẹ̀ àbí gbogbo wọn kọ́ o, ṣùgbọ́n mo mọ̀ pé 75% àwọn ọmọọṣẹ́ Abbas Akande Obesere wọn gba ilẹ̀ tó wọ̀ tí bíi 5 million per plot. àwọn ilẹ̀ tó jẹ́ pé níbi tí símẹ́ǹtì gbé dunlẹ̀ lọ́wọ́ nínú gbogbo eléré àtònílù ayé, Abbas Akande Obesere ni ó sì kejì dárú ẹ̀ wò. bàbá Ike Dairo lọ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fáwọn onílù ẹ̀. àwọn elégbè àtònílù ọ̀rọ̀ odidi estate kan ó gé fún wọn. gbogbo àwọn boys Ike Dairo nígbà ayé bàbá, ojú kan náà ni gbogbo wọn wà, nínú estate kan náà ni gbogbo wọn wà. Abbas Akande ló tún fẹ́ ṣerú ẹ̀ o. kọ́lọ̀ ń jẹ́ mi ẹ̀ ogun, kọ́lọ̀ ń jó ṣeéṣe fún un. ní àbáwá kà á, ó tiẹ̀ jogún èèyàn péré ni ó gbalẹ̀ 5 million. 5 million mẹ́wàá. mọ yẹ ni 50 million nìyẹn, ogún èèyàn máa jọ 100 million. ẹja pé lógún. Abbas Akande ó ti jẹ lọ o, bíjà bá ń bẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀. lójú nkálukú ọ̀gbálẹ̀ rẹ̀ tí wọ́n sì lọ sórí ilẹ̀ tí wọ́n mọ̀ kọ̀ǹfàmù ẹ̀ wípé àwọn ti gbalẹ̀ o. bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo ṣe ń gbà mo fún àwọn èèyàn nílẹ̀ lẹ́yìn tá a ṣe lọ yìí, tí kálukú sì wá dúpẹ́ pé a ti rílẹ̀ wa o, kìí ṣe ilẹ̀ gèjé o, kìí ṣe ilẹ̀ olómi o. kódà advice tí màá fún ni pé tọ́ba kọ̀la àbí tọ́ba kọ̀la tí wọ́n hàwé fáwọn èèyàn nù họ́ọ̀lù, àbí tọ́kọ̀ tún la àbókù ọ̀sẹ̀ kan kí wọ́n mú wọn lọ sórí ilẹ̀ kí wọ́n lọ gélẹ̀ yẹn fún wọn, kí wọ́n ó sì máa sọ̀rọ̀ lórí ilẹ̀ yẹn, káwọn á ṣò fídíò rẹ̀ nínú họ́ọ̀lù. torí kò sí gbogbo ń táwọn aráyé pè lábrakadabra. Ike Dairo ṣerú ẹ̀. gbogbo àwọn onílù rẹ̀ àtẹlẹgbẹ ẹ̀ pátá sí àwọn òsìpọ̀ láyé ìgbà náà. gbogbo tí ń jákè Dairo ń jọ́ náà
bóyá ní ẹjú méjìlá lọ ṣùgbọ́n ntẹ̀yìn ọmọ gbọ́ tí ọmọ jáde síyàn létí inú èèyàn gan ọmọ dùn ó gbogbo wọn lé wọn kọ́lé ojú kan náà. irú ẹ̀ làbáṣà Àkàndé fẹ́ ṣe yìí. on the 28th of January ní oṣù tá a wà yìí 28 náà ni làbáṣà Àkàndé Obesere ní ọ̀fọ̀ kutu àrà nílùú Èkó. ẹ̀yin èèyàn ní kí ló dé tí ò ṣe nìbàdàn fáǹsì Àbújá ń bọ̀ Èkó ní ọ̀bà sí fáǹsì Àkúrẹ́ ń bọ̀ tí ó gbé tí ó wà nù jẹ́ẹ̀tì fáǹsì ń bọ̀ láti Benin látọ̀rẹ̀ láti gbogbo ẹ̀ tó jẹ́ pé by flight ni wọ́n ń bọ̀ ó sì láǹdì sẹ́kọ̀ọ́ wọ́n tún ṣẹ̀ṣẹ̀ máa darí wọn pé ẹ máa bọ̀ ńbàdàn yóò padà wá ṣe pátì tiwa náà fún wa ńbàdàn á ṣàṣekágbá rẹ̀ ńbàdàn ṣùgbọ́n àṣeyẹ yìí Èkó ni ó ti wáyé. mo ti sọ ti dáadáa epo àkàrà mo ti sọ ti Barrister bí wọ́n ṣe máa ra mọ́tò fáwọn onílù wọn àrántí wípé Alhaji Kamaru Àyànsọ́lá 305 àbí 304 òun ni Barrister rà fún un nígbà ayé ẹ̀ kí wọ́n tó kúrò lọ́dọ̀ Barrister wọ́n padà kúrò lọ́dọ̀ Barrister ni bẹ́ẹ̀ lọ ní àwọn mọ́tò tí àwọn Barrister rà fún àwọn onílù bẹ́ẹ̀ náà ni Alhaji Dáúdà Ẹkú Àkà bẹ́ẹ̀ náà Lágbólú Ajé Bágbólú Ajé ṣe ń lo mọ́tò bẹ́ẹ̀ náà ló ń lu rẹ̀ ń lo mọ́tò àti bẹ́ẹ̀ lọ nígbà wáṣẹ̀ ọ̀kánjúà ń dàgbà lọ́gbọ́n ń rewájú ìmọ̀tara ẹni nìkan ọ̀pọ̀ ńgbà náà. ẹ jẹ́ kí n sọ fún yín pé àwọn onítíátà dárú ẹ̀ lára rí o ẹnìkan tí mo láyọ̀ láti ṣe tó dá mi lójú dáadáa tí mo lè fògùn ẹ̀gbá rí bó ṣe bẹ́ẹ̀ òun ni bàbá Sàlá MON aláwàdà bàbá Sàlá. aláwàdà bàbá Sàlá MON ó wà lára àwọn tí ọkọ̀ ṣerú ẹ̀ láyé ìgbà tó há mọ́tò fún gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀. mo rántí ń gbà náà Okondo of blessed memory ọgbà mọ́tò. ọ̀gá Àdìsá ọgbà mọ́tò. ìyá Sàlá gba mọ́tò. ìyá máa mi sàn ara bá ń bí. gbogbo wọn bàbá Sàlá há mọ́tò fún. èyí nìkan kọ́ o. Chief Commander Ebenezer Obey náà ti ṣerú ẹ̀ rí. ó há mọ́tò fún gbogbo àwọn boys ẹ̀. àwọn míì tí wọn láwọn ò fẹ́ mọ́tò ẹsikísà owó ni ẹ fún mi kí n fi kọ́lé. bẹ́ẹ̀ náà ni King Sunny Adé wọ́n ń fi kíní yẹn ṣe competition láàrin ara wọn gbà yẹn ni. kódà nígbà tí ayé rójú tó dé ìlú tòrò tí a bá ṣe rẹ́kọ̀dù tó bá tà ń jọ náà owó rẹ̀ fẹ́ lè ra mọ́tò fún gbogbo àwọn boys kò rí bẹ́ẹ̀ mọ́ nísìnyí o. ìgbà ló ní gbà mí lòun máa lò pa rárá mi.